ọwá ló ń dààmú ká òun sọ pọ́rọ̀ ayé rẹ̀ ò yí ọmọ òun sọ pé gbogbo ẹgbẹ́ rẹ̀ ń soríire ìwọ ò soríire bó lọ́rọ̀ ayé rẹ̀ ti rí yóò rí bẹ́ẹ̀ ṣé wọ́n mọ iye obìnrin tó ti palẹ́kún so mọ iye obìnrin tó ti ṣàdéhùn fún pé wà tí ó fẹ́ra yín tó sì padà já kulẹ̀ so mọ iye obìnrin tó ferí fọrùn ṣe fún ẹ tọ́já sí pé ó lọ lè ṣe wàhálà ó sì kówó fún ọ yín fi ń tọ́jú ayé rẹ ìwọ náà déyàn pàtàkì láwùjọ ẹ̀san wo ló padà fi sẹ́rù obìnrin bẹ́ẹ̀ ó padà dalẹ̀ rẹ̀ náà ni wò ó tọ́ ọ bá lọ lè ronú pìwàdà kọ́ ọ lọ lè wá túbá ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yà ni o obìnrin yìí ṣe ẹni téèyàn lè máa fìyà jẹ o ẹni àpọ́nlé ni wọ́n o ẹni téèyàn gbọ́dọ̀ máa pọ́nlé ni wọ́n Àjíkẹ́ Àríkẹ́ Àmọ̀kẹ́ ló kọ obìnrin gbogbo ọkùnrin tí bá ti wá ń fìyà jẹ obìnrin wàláhì wa Rabbul Kaaba yóò máa lé kò sì ní bá a lọ lè ronú pìwàdà Masha Allah.